الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف المرسلين نبينا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبع هداه إلى يوم الدين. أما بعد، أقبل فون الله سبحانه وتعالى àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún oníṣẹ́ ńlá wa ọ̀gá wa ànábì muhammadu sallallahu alayhi wa sallam. Ìkẹ́ àti ìgẹ̀ tí a tọrọ kó mọ lórí ànábì nìkan, kó mọ bá àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tó bá ń tọ ojú ọ̀nà muhammadu sallallahu alayhi wa sallam tó ń rí ìlànà rẹ̀ títí dé òmìnira al-qiyamah. Eléyìí ni ìtẹ̀síwájú níbi àlàyé tírà tí a ń ṣe fúnra wa, tírà at-Tawhidu al-Muyassar. A ti bá àlàyé náà dójú ewé ẹlẹ́ẹ̀karùnlélọ́gbọ̀n tí ń ṣe 35, tí ó sì ké ibẹ̀ náà láti gbé lónìí pẹ̀lú ògo Ọlọ́run Ọba subhanahu wa ta'ala. Ibi tí àfáà ti ń ṣàlàyé fún wa tó ti ń sọ̀rọ̀ nípa an-nifaq. Òun náà ni ṣọ̀bẹ́ṣelú, èyí tó yẹ sí pé ìṣojú méjì, ẹni tó yẹ sí pé ẹ mọ̀ wò bóyá ara yín ló wà ní, bẹ́ẹ̀ sì ni kò sì sí lára yín, torí yóò mọ̀ ṣe bí para yín ló wà. Àfáàní ta'rifuhu, àlàyé nifaq lughatan, tá bá sọ nínú èdè, ẹni ikhfa'u shay, òun náà ni kí a fi nǹkan pamọ́, wa ighmaduhu, kí a fi nǹkan pamọ́ ká tẹ̀ nǹkan yìí tó yẹ sí pé a ní mọ̀ pé nǹkan yìí nǹkan ni. Shar'an, ṣùgbọ́n nínú òfin Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, nǹkan tá a gbà lérò pẹ̀lú nifaq, òun náà ni izharul islam, òun náà ni kí ẹ máa fi islam hàn, wa ikhfa'ul kufri wa sharr, kí ẹ sì máa fi ìṣe kèfèrí sọ́lọ́run Ọba subhanahu wa ta'ala pamọ́ àti aburú. Eléyìí òun ni nǹkan tó ń gbà lérò pẹ̀lú nifaq. Tó bá ti sọ nínú òfin Ọlọ́run Ọba, tó bá sọ pé nifaq, òun náà ni kí ẹ máa fi islam hàn, tó sì jẹ́ sí pé islam tó fi ń hàn yìí, kèfèrí, kúfùrù, ìkọ̀tọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, òun ló wà nínú rẹ̀. Afáwa nígbà anwa'un nifaq, àwọn ìran nifaq tí a ní, wọ́n ní naw'an, méjì ni. Nifaqun akbarun i'tiqadi, wọ́n ní nifaqu tó jẹ́ sí pé àwọn ló fi ń tóbi jù, tó jọ mọ́ ti àdìọ́kàn, tí ó sí pé ibi àdìọ́kàn òun ni ẹni tó ń ṣe nifaqu ti ń ṣe nifaqu, ló ti ń ṣojú méjì. Ẹlẹ́ẹ̀kejì, òun náà ni nifaqun asgharun amali, òun náà ni ìṣojú méjì tó jẹ́ ti kékeré ṣùgbọ́n tó wáyé pé ó rò papọ̀ mọ́ iṣẹ́. Afáwa ń tẹ̀síwájú, wọ́n ní àlàyé eléyìí, òun náà ni kí tá bá sọ pé an-nifaqu al-i'tiqadi, tá bá ní pé ìṣe nifaq, ìṣojú méjì tó jọ mọ́ títí àdìọ́kàn, fi masail. Àfáà ní lábẹ́ eléyìí àwọn àlàyé ọ̀rọ̀ ń bẹ ní abẹ́ rẹ̀. Alákọ̀ọ́kọ́ ń bẹ, òun náà ni pé kí là ń pè ní ìṣe kèfèrí, ìṣe nifaq tó jọ mọ́ títí aládìọ́kàn dé. Òun náà ni pé huwa nifaq al-akbar, òun náà ni ìṣe nifaq, ìṣe ìṣojú méjì tó tóbi, alladhi yudhiru sahibuhu al-islam, tó yẹ sí pé ẹni tó bá ń ṣe ojú méjì yìí yóò máa ṣe kíni, yóò máa fi islam hàn, wa yubtinu al-kufr, tó sì yẹ sí pé yóò máa fi ìṣe kèfèrí pamọ́, tó yẹ sí pé ẹ máa rò, tẹ bá rí pé mùsùlùmí ni, ṣùgbọ́n nínú tẹ bá rí ẹ mọ̀ pé ẹni yìí kèfèrí ni, yóò máa ṣe bí para yín ló wà, bẹ́ẹ̀ dì ni kò kí ń ṣe ara yín. Kọ́lọ́run kó ṣọ́ wa ń bẹ̀. Eléyìí tá bá wo àwùjọ àwọn mùsùlùmí lónìí, nǹkan tó fẹ́ pọ̀ jù láwùjọ àwọn mùsùlùmí rèé. Ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ló yẹ sí pé orúkọ lásán òun náà fi ń jẹ́ islam. Ọ̀pọ̀lọpọ̀ wọn ìwà nifaq ló wà lọ́wọ́ wọn.
ká wo àwùjọ wa ní Nàìjíríà, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá wa, nílẹ̀ káàrọ̀-o-jíire. A rí i wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n mú ẹbọ mọ́ Islam tán láwọn ń ṣe. A rí wọn ní Jímọ̀ tó bá tún di ijọ́ wọ́n tó ń bọ̀ Ògún, àwọn ilẹ̀ tún rí ń bẹ̀. Wọ́n mọ̀ pé àwọn lálàájì, wọ́n sì tún mọ́ lọ ilé òòṣà, wọ́n mọ̀ bá wọn ṣe ẹbọ. Eléyìí ìwà nífàkù ni, ìwà ìṣojú méjì ni, kọ́lọ́hun kó ṣọ́ wa ń bẹ̀. Hukmuhu, àfáà ní ìdájọ́ eléyìí òun náà ni pé mukhrijun mina ad-din bil kulliyah, ẹni tí bá ń ṣe irú eléyìí nǹkan yìí ti mú kúrò nínú ẹ̀sìn nìyẹn. So kó má wulẹ̀ dààmú ara rẹ̀ mọ́. Ẹni tó bá ń ṣe irú nǹkan báyìí ó ti di kèfèrí, kò kí ń ṣe mùsùlùmí mọ́. Wa sahibuhu fi ad-darkil asfali minan nar, ẹni tó bá ń ṣe irú eléyìí nínú nǹkan t'Ọlọ́run Ọba subhanahu wa ta'ala pèlèsè kalẹ̀ fún òun náà ni pé kí nìyẹn o, òun náà ni pé irú àwọn ẹni báyìí wọ́n mọ̀ bẹ nínú gbùngbùn inú ìsàlẹ̀sàlẹ̀ iná ni wọ́n wà, tó ń túmọ̀ sí pé ìyà títí wọ́n gan tó ju ẹni tó ń ṣe kèfèrí s'Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nìkan lọ. Torí pé àwọn ń fi Islam hàn, wọ́n sì ń fi kèfèrí, wọ́n fi ń da àwùjọ Islam rú. Anwa'uhu, àfáà ní pé ẹ wá rí àwọn ìran tó ní, wọ́n ní ìran mẹ́fà ni. Alákọ̀ọ́kọ́ ń bẹ takdhibu rasuli sallallahu alayhi wa sallam. Alákọ̀ọ́kọ́ inú rẹ̀ òun náà ni kí ẹ mọ̀ pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nírọ́, kí ẹ mọ̀ pé nírọ́. Ẹlẹ́ẹ̀kejì inú rẹ̀ takdhibu ba'di ma ja'a bihi rasul, òun náà ni kí a mọ̀ pé apá kan nínú àwọn nǹkan tánábì gbà wá nírọ́. Kódà bí yóò pé gbogbo ẹ̀ nírọ́, tó bá ti mú ẹ mọ̀ pé apá kan nínú rẹ̀ nírọ́, ẹni yìí ti di mùnáfíkí nìyẹn. Ẹlẹ́ẹ̀kẹta bughdu rasul, ká kórìíra ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ẹni tó bá ti ń kórìíra ànábì rèé, irú ẹni báyìí mùnáfíkí ni. Ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn ìran tó ní bughdu ba'di ma ja'a bihi ar-rasul sallallahu alayhi wa sallam, kéèyàn kórìíra apá kan nínú àwọn nǹkan tí ànábì mú wá nínú àwọn nǹkan báyìí. Kódà bóyá sí pé kò sí ànábì lè yẹ kórìíra, àwọn tó bá ti mú ẹ mọ̀ kórìíra nínú àwọn òfin tánábì mú wá, eléyìí nínú àwọn mùnáfíkí ni. Ẹlẹ́ẹ̀karùn-ún al-masarratu bi inkhifadi dini rasul sallallahu alayhi wa sallam. Nínú rẹ̀ òun náà ni kí a mọ̀ dunnú pé ẹ̀sìn ànábì bá ń lọlẹ̀, ká mọ̀ rí pé ara àwọn nǹkan tán láwọn ò ṣe Islam, kí ni ọmọ wa dùn pé Ọlọ́run ṣe pé wọ́n ti ń dínkù nínú nǹkan báyìí, nínú àwọn mùnáfíkí ni. Ẹlẹ́ẹ̀kẹfà tó jẹ́ ìparí nínú rẹ̀ òun náà ni al-karahiyatu li-intisari dini nabi sallallahu alayhi wa sallam. Òun náà ni kí èèyàn jẹ́ nítorí ká mọ̀ kórìíra kí ẹ̀sìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó ń ṣe Islam, kẹ́sìn ànábì mọ̀ borí. Ẹni tó bá ti ń kórìíra kó mọ̀ rí pé Islam ń borí, ìwà ẹni báyìí ó ti ń di mùnáfíkí, ìwà mùnáfíkí sì ni ó ń wù. Ìran ẹlẹ́ẹ̀kejì nínú nifaq tó wá sọ pé méjì ni, nifaqu i'tiqadi wa nifaqu al-amali. Àwọn ní nifaqu al-amali, ìṣe mùnáfíkí tó jọmọ́ ti oníṣẹ́ dé. Àwọn àlàyé ọ̀rọ̀ tó ń bẹ lábẹ́ rẹ̀ òun náà ni pé alákọ̀ọ́kọ́ ń bẹ, kí ni à ń pè bẹ́ẹ̀? Wọ́n ní pé huwa amalu shay'in min a'mali al-munafiqin ma'a baqa'i al-iman fi al-qalb. Òun náà ni kéèyàn máa ṣe iṣẹ́ kan nínú àwọn iṣẹ́ àwọn mùnáfíkí tó sì jẹ́ sí pé ìmánì ṣì wà ní ọkàn ẹni tó ń ṣe irú iṣẹ́ báyìí. Irú ẹni báyìí rèé ń sìn, ó lè jẹ́ pé iṣẹ́ tó ṣe iṣẹ́ àwọn mùnáfíkí ni, ṣùgbọ́n ìmánì ṣì wà nínú rẹ̀. Àáfàá ní ìdájọ́ rẹ̀ náà ni pé la yukhriju minal millah. Irú ẹni báyìí kò tí iṣẹ́ kan tó ṣe yìí ò tí mú kúrò nínú Islam, lakinnahu muharram, ṣùgbọ́n nǹkan tó ṣe yìí nǹkan tó jẹ́ ìwọ̀ ni, wa min kaba'iri dhunub, nǹkan tó sì kó sí nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó yẹ kí mùsùlùmí máa ṣọ́ra fún ni. Wa sahibuhu yakunu fihi imanun wa nifaq, ṣùgbọ́n ẹni tó ṣe bó ṣe jẹ́ sí pé ìmánì wà nínú ọkàn rẹ̀, bẹ́ẹ̀ sì rí ìran mùnáfíkí bó ṣe lè kó kéré máa wà nínú ọkàn rẹ̀ náà ni tó fi mú ṣe iṣẹ́ báyìí. Wa idha kathura sara bisababihi munafiqan khalisa. Ló fi jẹ́ sí pé ó yẹ ká ṣọ́ra. Wọ́n ní kó tó wáyé sí pé ó tó wá lọ ń pọ̀, tí ẹ ti wáyé pé iṣẹ́ tí ẹ ti wá ń ṣe pé èèyàn tí ẹ wá mọ̀ èèyàn mọ́ṣẹ́ kankan mọ́jú fún àwọn mùnáfíkí lọ, tó bá ti ń pọ̀, irú ẹni báyìí á padà di mùnáfíkí tí ó tiẹ̀ ní jẹ́ pé mùsùlùmí mọ́. Àfáà nínú àpèjúwe tó wà fún eléyìí, òun náà ni ọ̀rọ̀ tó wà nínú hadith àwọn Muhammad sallallahu alaihi wasallam pé al-kadhbu fil hadith, òun náà ni kí ẹ máa parọ́ nígbà tí ẹ bá ń gba
tí wọ́n máa ń gba ọ̀rọ̀ wá. Eléyìí nínú àwọn ìwà mùnáfìkì ni. Kí wọ́n lè sọ pé idha haddatha kadhab. Láti sọ ní hadisi pé nígbà tó bá sọ̀rọ̀ yóò parọ́. Ẹni tó bá ti ń parọ́ tó bá ń sọ̀rọ̀ rí, irú ẹni báyìí nínú ìwà mùnáfìkì ni. Nínú rẹ̀ òun náà ni ikhlaful wu'ud. Òun náà ni kéèyàn máa ṣe kíni o, kéèyàn máa yapa àdéhùn téèyàn jọ ní láàrin ara yẹn. Eléyìí nínú àwọn ìwà mùnáfìkì ni. Ẹlẹ́ẹ̀kẹta òun náà ni khiyanatul amana. Òun náà ni kéèyàn máa pé àdéhùn, kéèyàn máa pé àmánà, kéèyàn máa jàmbá àmánà. Irú ẹni báyìí nínú ìwà mùnáfìkì ni. Nínú rẹ̀ òun náà ni al-fujuru fil khusuma. Òun náà ni kí a máa kọjá ààlà tá a bá jọ níjà pẹ̀lú ara wa láàrin ara ká máa kọjá ààlà. Eléyìí nínú àwọn ìwà mùnáfìkì ni. Nínú àwọn rẹ̀ òun náà ni at-takasul an as-salati ma'al jama'ati fil masjid. Òun náà ni kí a máa ní òròjú nígbà láti lọ ṣe kíni, láti lọ ṣe sọ̀láàtù pẹ̀lú àwọn mùsùlùmí ní mọ́sálásí. Gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala ṣe sọ nínú Suratun Nisa, tọ́lọ́run ní wa idha qamu ila as-salati qamu kusala. Tọ́lọ́run ní pé tẹ́ bá rí wọn tán bá ti fẹ́ kírun, tán bá ti fẹ́ lọ kírun, qamu kusala. Wọ́n á jẹ́ ẹni tó jẹ́ sí pé wọ́n mọ̀ ṣòròjú, òròjú ni wọ́n mọ̀ gbé lọ sí mọ́sálásí. Nínú rẹ̀ òun náà ni al-ghadru fil uhud. Òun náà ni kí a máa ṣe kíni yẹn o, kí a máa ba àdéhùn tí a bá jọ ní ní àárín ara yẹn jẹ́. Nínú rẹ̀ òun náà ni ar-riya'u fil a'mali s-salihah. Òun náà ni kí a máa ṣe kíni o, kí a máa ṣe kárí mi nínú àwọn iṣẹ́ olóore. Kí a máa ṣe kárí mi nínú àwọn iṣẹ́ olóore. Eléyìí nínú ìwà àwọn mùnáfìkì ni. Allah subhanahu wa ta'ala ti sọ pé nínú Suratun Nisa kan náà pé yura'una an-nas. Wọ́n máa ṣe kíni, wọ́n máa ṣe kárí mi lọ́dọ̀ àwọn ọmọ ẹ̀dá ènìyàn. Gbogbo àwọn iṣẹ́ wọ̀nyí ó yẹ ká jìnnà sí, ká ṣọ́ra fún. Àwọn iṣẹ́ wọ̀nyí, iṣẹ́ tí a máa ń bá lọ́wọ́ nínú àwọn iṣẹ́ tó máa ń sọ, nínú àwọn iṣẹ́ nífàkù ni, nínú àwọn iṣẹ́ àwọn ṣọ̀bẹ́ṣelú ni. Tí wọ́n bá ti wá ń ṣe, èèyàn ti ń hùwà àwọn mùnáfìkì ni. Àbí Allah subhanahu wa ta'ala kó ṣọ́ èmi àti yín kúrò níbi ìwà nífàk, kó ṣọ́ wa kúrò níbi àdíọ́kàn àwọn mùnáfìkì, kó ṣọ́ wa kúrò níbi iṣẹ́ mùnáfìkì. Eléyìí ni ibi tí a ti dánu dó. A tún máa tẹ̀síwájú ní ọjọ́ mi ọjọ́ rẹ̀. Subhanakallahumma wa bihamdik. Ashhadu an la ilaha illa ant. Astaghfiruka wa atubu ilayk.